Africa Content TV. Àbẹ́ ìrúkẹ́kọ̀ọ́ tí ó dúró yìí. Kí ni wọ́n dúró fún báyìí? Ẹbí stéèjì yìí náà, ọmọ jáláruru. Ọmọ jáláruru ó kí yí o bàbá. Mo kí bàbá wa olóyè ọlọ́pọ̀ bẹ́ẹ̀ sí gbogbo ẹ̀yìn tí a dún kì í ẹ̀yìn ọlọ́pàá. Ẹ bá wa iwájú ìta ẹkú èyí tá a dúró yẹ kú òbí àbí mo kí olóyè Báyọ̀ Waheed Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín. Mo kí olórin àgbáyé olórin àtàtà mi bàbá mi ọkọ ìyá mi olúwa mi Alhaji Abbas Akande ògbésè rèé Ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín bàbá. Ẹ má bínú pé mo bá yín lóye mo pè é lóko bí wọ́n bá pe Lámídì orúkọ ni wọ́n pè é bí ẹgbẹ́ ìyá mi Ọlọ́run ní jẹ́ bàjẹ́. Ọmọ jálárùn jẹ́wọ́ ọmọ òun yẹlẹ́yìn ẹ̀yẹ rẹ ẹkú ni wọ́n rí wọn tí ìrògùn wọn tìrọ wọn fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ ògbésè rèé wọn ò sí bẹ̀ lọ́jọ́ tó lọ́hùn ṣẹ̀dá rẹ̀ òkìtì bàbá aláwọ̀ wọn jáwé ewé sunkún wọn fọ́ dídí ẹ̀yẹ jóògùn pọ̀ jẹ́ orí ọmọ rápálá ò ní gbàbọ̀dẹ̀ bẹ́tì rẹ̀ bá ń yá ọmọ ní pẹ̀lú ìjọba ìgbé ayé ni mo pè ọ́ gbọ́dọ̀ jẹ́ tọ̀run náà fi gègé lọ́rọ̀ ọmọ ilé àgbòjò àgùnbẹ́ àwọn Ìbàdàn. Mo dúpẹ́ mo jọ bàbá mi tẹnutẹnu Bọ́lá Akíntayọ̀ àgùnbẹ́ ọ̀dẹ̀ ìlú Ìbàdàn kẹ́mi náà wá bímọ kọ́mọ̀nì sùn jàlá wọ́n fi ìyàwó mi tọrẹ fálágbé ni oníbàárà ni ọmọ mú ya Yusuf lọ bàbá ti bímọ tí ọba lè ṣeré ọdẹ òbẹ́sẹ̀rẹ̀ bá mi ṣe mi ò lè dà ṣe bá mi ṣe mi ò lè dà ọmọ rápálá bá mi ṣe mi ò lè dà ṣe bá mi ṣe mi ò lè dà òbẹ́sẹ̀rẹ̀ bá mi ṣe mi ò lè dà ṣe bá mi ṣe mi ò lè dà. Èmi rẹ̀ lọ́jọ́ mọ́ ọ̀fẹ́ èmi rẹ̀ lọ́jọ́ mọ́ ọ̀fẹ́ tó bá dàmọ̀ dúkú káríra wa èmi rẹ̀ lá abáṣì bọ́ bá dàmọ̀ nú káríra wa èmi rẹ̀ lọ́jọ́ mọ́ ọ̀fẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo àwọn táwọn níwájú stéèjì ẹ̀ẹ́dẹ́gbàbí stéèjì sílẹ̀. Bàbá Báyọ̀ Olúgbòde.